ẹ gbà á, ẹ pàtẹ́wọ́ fún wọn o. Torí pé ẹ gba ìbéèrè wa, ẹ gba owó kékeré yìí kẹ́ fi ra owó ìpè. Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ojú tó ń wò wá, a kí yín káàkiri orílẹ̀-èdè àgbáyé. Gbogbo ọmọ Yorùbá tó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé, a kí yín o. Ojú tó ń wò wá, ojú yín ò ní fọ́ o. Ìlú Ayétòrò Òkè la wà báyìí. A fẹ́ bi àwọn ènìyàn wa ní ìlú Ayétòrò Òkè ní ìbéèrè ṣé o gbọ́ Yorùbá? Àwọn tí wọ́n bá ti gba ìbéèrè wa ní ìlú Ayétòrò Òkè, wọn ó gba ẹ̀bùn. Àwọn tí ò bá ti gba ìbéèrè wa, wọn ò ní gba ẹ̀bùn o. Ó yá, ẹ já káàkiri ìlú ká béèrè ìbéèrè ṣé o gbọ́ Yorùbá? Ẹ bá wa subscribe sórí YouTube wa ṣé o gbọ́ Yorùbá? Lórí Facebook ṣé o gbọ́ Yorùbá? Lórí TikTok ṣé o gbọ́ Yorùbá? Ẹ sì lè darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ bá fẹ́ fún wa ní ẹ̀bùn ṣé o gbọ́ Yorùbá náà ni. Ẹ ṣeun púpọ̀ o. Ó yá, ẹ já wọnú ìlú lọ. Ẹ dákun, ẹ bá wa subscribe nígbà yín lówó rárá. Ó gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni orúkọ míì tí ìran Yorùbá ń pe ìjàpá? Alábàáhùn. Alábàáhùn. Ó gba ìpín àkọ́kọ́. Kí ni ìyàtọ̀ láàrin ahun àti ahun? Kò sí yàtọ̀ láàrin wọn. Kò sí ìyàtọ̀ láàrin wọn. Ó gbà á. Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, kí ni orúkọ míì tí Yorùbá ń pe ìjàpá? Alábàáhùn. Kí ni ìyàtọ̀ láàrin ahun àti ahun? Kí ni ìyàtọ̀ láàrin? Kò sí yàtọ̀ láàrin àwọn méjèèjì. Ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, kí ni orúkọ míì tí Yorùbá ń pe ìjàpá? Ahun. Kí ni ìyàtọ̀ láàrin ahun àti ahun? Ahun ni ẹni tó bá háwọ́. Ahun ni ìjàpá. Ahun àkọ́kọ́ ni Ẹni tó bá háwọ́ tí ò lè fún yẹn ní nǹkan. Ahun kejì ńkọ́? Ìjàpá. Ìjàpá. Ẹ gbà á, ẹ pàtẹ́wọ́ fún wọn o. Torí pé ẹ gba ìbéèrè wa, ẹ gba owó kékeré yìí kẹ́ fi ra owó ìpè. Ẹ ṣé o. Iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ o. Àmín o. A máa ní tẹ̀síwájú o. Àmín o. Ṣé gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Àdàgbà kọlà. Tí Yorùbá bá sọ pé àdàgbà kọlà, Mi ò mọ̀ sá. ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe báyìí pé àdàgbà kọlà, ẹ parí ẹ̀. Àdàgbà kọlà. Bẹ́ẹ̀ni. Ìsìnbálẹ̀ la, èmi ò mọ̀ o. Ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá màmá? Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá gbọ́ Yorùbá, tí Yorùbá bá sọ pé àdàgbà kọlà, ẹ parí ẹ̀. Òwe ẹ̀yin ìyá wa náà ni. ok gbẹ̀mí ṣe mọ̀ túmọ̀ ẹ̀ sí àdàgbà kọlà yẹn àfẹ́ kí wọ́n gbé ọmọ ní kí wọ́n gbé fẹ́lòmíì láti fẹ́rí kọlà fún. Ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe báyìí pé àdàgbà kọlà. Àdàgbà kọlà ní ọwọ́ kọ́wọ́. Ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá? Wọ́n mọ̀ pé mi gbọ́ Yorùbá ń bì báyìí. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Tí Ok. Yorùbá bá sọ pé àdàgbà kọlà. Ojo ní mú ni. Ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni sà, mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Tí Yorùbá bá sọ pé àdàgbà kọlà. Àdàgbà kọlà. Arọmọ ẹlẹ́bi pé kò sí. Arọmọ ẹlẹ́bi pé kò sí. Arọmọ. Arọmọ ẹlẹ́bi pé kò sí. Arọmọ lẹ̀bi pé kò sí. Ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá màmá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Àdàgbà kọlà. Tí Yorùbá bá pa òwe yìí pé àdàgbà kọlà, ẹ parí ẹ̀. Mi ò mọ̀. Ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá bàbá? Mo gbọ́ Yorùbá díẹ̀. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Tí Yorùbá bá sọ pé àdàgbà kọlà, ẹ parí ẹ̀. Àdàgbà má dàdí. Ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá bàbá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe wípé àdàgbà kọlà, Ojú ní fìtì. ẹ gbà á. Ṣé gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe wípé àdàgbà kọlà. Àdàgbà kọlà. Ẹ gbà á. A kí gbogbo ẹ̀yin ènìyàn wa, pàápàá jùlọ ẹ̀yin ènìyàn wa ní ìlú Ayétòrò Òkè. Nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ fídíò yìí, a jẹ́ kẹ́ mọ̀ wípé ìlú Ayétòrò Òkè la wà. Ní báyìí, a ti káàkiri àárín ìlú, a ti béèrè ṣó gbọ́ Yorùbá.
ṣùgbọ́n ìbéèrè tá a béèrè kẹ́yìn wípé àdàgbà kọlà káwọn èèyàn wa ní ìlú Ayétòrò Òkè kí wọ́n parí ẹ̀ àárí àwọn tó gbà á la fi fẹ́ ṣàlàyé òwe ọ̀hún fún gbogbo wa. Tí Yorùbá bá pa òwe wípé àdàgbà kọlà, wọ́n parí ẹ̀ báyìí wípé ríre ní ire. Àdàgbà kọlà, ríre ní ire. Láti ọmọ kékeré ni Yorùbá ti máa ń kọlà ẹ̀kẹ́ fún ọmọ. Ṣùgbọ́n téèyàn bá wá dàgbà, bóyá ó ti tó bí ọmọ ọdún 10, ọmọ ọdún 15, ọmọ 20 ọdún sí òkè, tí wọ́n bá wá kọlà fún, eléyìí ni àdàgbà kọlà. Irú là bẹ́ẹ̀ yóò ré ni. Tá bá fẹ́ sọ bí a ṣe ń lo òwe yìí, àdàgbà kọ́ṣẹ́, ẹni tó dàgbà kọ́ṣẹ́ ó ṣeé ṣe kó má mọ iṣẹ́ ọ̀hún, tàbí kó mọ̀ ọ́ ní àjàǹbùkù tí ò ní mọ iṣẹ́ òun dáadáa. Òun ni àdàgbà kọlà. Àdàgbà kọlà, tí Yorùbá bá pa òwe wípé àdàgbà kọlà, wọ́n parí ẹ̀ wípé ríre ní ire. Báyìí ni wọ́n ṣe ń pa òwe òun ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣeun o, gbogbo ojú tó ń wò wá, ojú yìí ò ní fọ́ o láṣẹ Ìdùmarè. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń wò wá o. Ẹ bá wa subscribe sórí YouTube wa Ṣógbọ́ Yorùbá, lórí Facebook Ṣógbọ́ Yorùbá, lórí TikTok Ṣógbọ́ Yorùbá. Ẹ sì lè darapọ̀ mọ́ wa bẹ́ bá fẹ́ fún wa ní ẹ̀bùn. Ṣógbọ́ Yorùbá náà ni. Ẹ ṣeun púpọ̀ o. Ó yá ẹ já wọnú ìlú lọ.